Gbajúmọ̀ ọkùnrin adẹ́rìn-pòṣónù ni èèyàn Òkìtì Abíọ́lá tó ti jẹ́ òṣìṣẹ́ ní abẹ́ ìjọba ìpínlẹ̀ Kwara báyìí. Ó mà ti ránṣẹ́ ìkìlọ̀, ó ti ránṣẹ́ sí àwọn gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa ní èèyàn Iyabo Ojo àti Tonto Dikeh lórí ikú gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin takasúfèé tí kò ń jà ràìnràìn ní Ìlérí Olúwa Ọládìméjì Alọ́ba ẹ̀ńtọ́pọ̀ èèyàn mọ̀ sí Mohbad. Tí Òkìtì Abíọ́lá sì sọ fún àwọn méjèèjì pé bí ó bá fi dòpin ọ̀sẹ̀ yìí tí bàbá Mohbad kò jẹ́ kí wọ́n ṣe òkú Mohbad, kí wọ́n fi òkú náà sílẹ̀ fún kí wọ́n máa bá ìgbésí ayé wọn lọ. Ẹ rántí pé lẹ́yìn tí wọ́n ti wú òkú Mohbad láti ṣe àyẹ̀wò autopsy, èèyàn láti mọ irú ikú tó pa á gan, ọ̀pọ̀ àwọn èèyàn ló ń retí káwọn ọlọ́pàá fi àyẹ̀wò autopsy síta, ṣùgbọ́n tí wọ́n fi síta tí ìyá Mohbad èèyàn Olúmiyì tó sì kéde tó pariwo wípé káwọn èèyàn gbọ́ òun lọ́wọ́ bàbá Mohbad o, nítorí pé kò yọ̀ǹda òkú ọmọ ẹ̀ láti jẹ́ kí wọ́n sìnkú náà. Àwọn èèyàn jẹ́ kí bàbá náà kí ó jẹ́ kó mọ̀ wípé ìyá Mohbad jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn ọlọ́pàá ti yọ̀ǹda òkú ọmọ òun fóun láti jẹ́ kí òun sìnkú ẹ̀, ṣùgbọ́n tí bàbá ẹ̀ kò gbà láti jẹ́ kán sìnkú ẹ̀ o. Ìyá Mohbad wá jẹ́ kó di mọ̀ wípé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n jọ̀wọ́ kí wọ́n bóun bẹ bàbá Mohbad láti jẹ́ kí ó sìnkú ọmọ ẹ̀. Kódà ó láwọn ọ̀rọ̀ kan wà tí bàbá Mohbad ń sọ tó gbẹ́ pé òun kàn fílẹ̀ fún Ọlọ́run ni, nítorí pé àwọn nǹkan kan tó pamọ́ wà ní kọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Nígbà tí Òkìtì Abíọ́lá gbọ́ ọ̀rọ̀ yìí, ó máa ránṣẹ́ sí Iyabo Ojo àti Tonto Dikeh. Ó lóun rí ìgbìyànjú wọn, ó ní ìgbìyànjú tó gbé lórí Mohbad láti rí pórí ìdájọ́ òdodo lórí ẹni tó pa á àti láti jẹ́ pé wọ́n sìnkú ẹ̀ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Ó lóun rí ìgbìyànjú wọn, ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé yìí, ó ní èèyàn kì í gbọ́n ju oní nǹkan lọ o, àti pé bí wọ́n bá ti dòpin ọ̀sẹ̀ yìí tí bàbá Mohbad tí ò yọ̀ǹda òkú ọmọ ẹ̀ láti jẹ́ kí wọ́n sin òkú ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ, ó ní kí Iyabo Ojo àti Tonto Dikeh kí wọ́n fi òkú náà lẹ̀ fún bàbá Mohbad kí wọ́n jẹ́ kí ó ṣe bó bá ṣe rí, nítorí pé wọ́n ti gbìyànjú agbára wọn.